obi ya. Oriental Brothers International Commotion. Tabak, mama, mama, it's about to get
nọdọ lẹ́yìn ewu ezebo lẹ́yìn ewu àbàmàkùkọ olóyè ewu ọmú oyún ugwu ìgìrì bíà o báwo yẹ bùrọ̀ ẹ̀nẹ́ tí ó yẹ wò nà o báwo bẹ ṣe bẹ o. Alàríbọ̀ ló wọn màmá o lẹ́yìn ewu gègé o. Lọ́kùn wọn màmá o lẹ́yìn ewu ezebo. Onye kpọbịa